kẹ́ ẹ wo ibi tí ebi pa Àdògán Iléṣàdé. Ó dá ó ti lọ lé ọkọ 9 gbogbo ọmọ tó bí nílé ọkọ 9 san. That is to say kò sí kankan tó wà láyé nínú àwọn ọmọ yẹn. Tó o bá bímọ 2 péré láyé tí àwọn ọmọ ẹ bá wà láyé ò ní tọrọ bárà tó máa fi jáde láyé. A widower and a single mother. Tó o bá bímọ kan ṣoṣo láyé, ẹyọ kan ṣoṣo ni mí lọ́wọ́ ìyá mi àti bàbá mi. Mi ò ká ìyá mi mọ́bi tó ti ń tọrọ bárà rí. Pẹ̀lú bá ṣe ń kiri àmàlà yẹn, inú àìní wa, àárí arọ tẹ́bi ń pa, à fún lóúnjẹ. Àárí afọ́jú, à fún lóúnjẹ. Àárí adẹ́tẹ̀, à fún lóúnjẹ. Àárí àwọn tí kò ní, ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé mo máa ń gbóúnjẹ lọ fún wọn aláìní. Pẹ̀lú bí màmá mi ṣe ń kiri àmàlà tó, tajọ́ ń kiri àmàlà tó, bá a ṣe máa ń fún àwọn èèyàn lóúnjẹ nìyẹn. Kí ni mo fẹ́ fàyọ pẹ̀lú post Àdògán Iléṣàdé ni wípé ẹ wo àwọn tẹ̀yin support láti fi bayé àwọn tó ń tiraka àti jẹ́yàn. Ẹ wo àwọn tẹ̀yin support láti bayé wọn jẹ́. Ẹ̀dá tó bá gbégbá bárà lórí social media tó lè pin account àwọn tó fẹ́ tọrọ bárà fún, ó lè ní ẹ. Ìwọ gangan ló ń gba bárà indirectly. Tá bá dẹ̀ rí ẹ̀dá kan tó fẹ́ jókòó jẹun ọmọ, ó mọ̀ pé èèwọ̀ ni kó lọ dáwó sọ́dọ̀ mẹ́wọ̀ làkà. Ó mọ̀ pé èèwọ̀ ni fún ẹ, èèwọ̀ ni fún àwọn ọmọ ẹ, èèwọ̀ ni fún ìdílé ẹ, èèwọ̀ ni fún rìn àjò ẹ kó lọ dá 1 naira sọ́dọ̀ mẹ́wọ̀ làkà. Ẹ rí yí ẹ̀dá tó ń bà láyé jẹ́, ẹ wo ogun tó gbé ti Sisi Alágbo. Nǹkan tí Dorcas ń ṣe fún Sisi Alágbo lọ́wọ́lọ́wọ́ is a game to finish Sisi Alágbo an engineer. An engineer jẹ́ sọ fún ẹ, wọ́n ti rí ẹ mú already. Kọ́lẹ̀ kò forúkọ mi sí. Nígbà tí Dorcas bẹ̀rẹ̀ iṣẹ́ family mi, Alhaji ló kọ́kọ́ support. Ńgbà tó yá, ó kúrò lẹ́yìn Alhaji, ó bẹ̀rẹ̀ sí ní support mi. Dorcas tẹ́ wo yẹn. Ńgbà tí Dorcas rí pé mi ò fàyélẹ̀, Dorcas wá pa wá pọ̀. Ẹ̀wọ̀ ẹni tó ń gbógun ti Sisi Alágbo. Oore kí ló fi san Sisi Alágbo padà? Ọmọ tó kọ́kọ́ fún lówó gidi láyé ẹ̀. Owó tí àwọn ọmọ ẹ̀ ò fún. Owó tí àwọn ọkùnrin tó bá sùn tí wọn ò fún. Owó tí ẹbí àtàrí ò fún. Ẹ wo ohun tó fi san ọmọ yẹn. Sisi Alágbo wà ní Morocco, ó lọ ń kọ́ṣẹ́ àgbo. Kí ló ṣe mẹ́wọ̀ làkà tóun náà ò ṣe lè lọ kọ́ṣẹ́ ọwọ́. Àti mẹ́wọ̀ làkà àti wòlíì dógidógi, wòlíì ẹlẹ́bọ, wọ́n jọ wà ní Èkìtì Iléṣà. Wọ́n ríran sẹ́ni tó wà ní Lẹ́kì, wọ́n búyì ẹni tó wà ní Lẹ́kì. This kind of situation tó bá ràn wọ́n lọ́wọ́, ó tẹ́tán ni mo sọ fún ẹ. Wàá rí bí Ọlọ́run ṣe máa padà lẹ́yìn ẹ. Lọ bèrè ayé, sórí èèyàn kan wà tó súnmọ́ mi bí iṣan ọ̀ràn. Mo máa ń ràn ọ́ lọ́wọ́ dáadáa. Èmi ni máa ń fún ní customer, kò fẹ́ mi ní customer rí. Ó wá dáwó fún Dorcas nígbà tó ń gbowó fẹ́nu ìṣó. Ibi ìbá ìlà wà tí gbogbo wọn ti jọ fọmọ búra wọn. Ibi ìbá ìlà padà wà tá a padà mọ̀ pọ́n lọ́rọ̀ ọmọ inú àpò ni. That is consequence of you paying into people that you know that they destroy people. Ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ nípa Mẹ́wọ̀ Làkà àti Wòlíì Akọgun nínú fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí. Ẹ ti gbọ́ àwọn ẹ̀sùn tí ó fi kan àwọn méjèèjì yìí látàrí wípé wọn kò fi Lizzy Anjorin lọ́rùn sílẹ̀. Ẹ̀yin èèyàn wa, níbo lẹ rò rí pé ọ̀rọ̀ ìjà yìí yóò padà yọrí sí lórí ayélujára báyìí o? Wòlíì Akọgun ibo ló wà?